Truth ẹ káàbọ̀ o ẹ lè ṣí máìkì yín báyìí. Assalamu alaikum. Ẹ káàbọ̀. Àlàáfíà Ọlọ́run àti ìdẹ̀ra rẹ̀ kó máa bá everybody tó wà lórí program yìí. Àwọn àtàjọ́ ń sọ̀rọ̀ àtàwọn tí wọ́n ń type. Kálàáfíà Ọlọ́run máa bá everybody. Ní àṣẹ. But mo fẹ́ in particular ọ̀gá MX ẹ̀yin gangan ni mo fẹ́ bá ní gbólóhùn. Mo fẹ́ béèrè àwọn questions. Mo dẹ̀ mọ̀ pé aládìílà ni ẹ ní oríṣiríṣi àwọn àdílà lọ́wọ́. So mo fẹ́ kẹ́ fà àwọn àdílà answer. All right. So first question ni wípé. Ẹ béèrè question yìí tó bá jẹ́ ìta lè dá yín lóhùn ni a máa dá yín lóhùn. Tó bá jẹ́ ìta lè dá yín lóhùn ni a máa ní kẹ́ lọ béèrè nílé. So bó ṣe jẹ́ nìyẹn. No, teacher ò kí ń sọ fún student kó lọ béèrè question. Ẹ béèrè yín bọ̀ ètò tá à ń ṣe níbí báyìí. Níbí báyìí ò ń ṣe school. I understand. Ètò là ń ṣe fún ilẹ̀ Yorùbá. Ẹni tó bá ń kàwé ẹ béèrè yín ẹ má rí dọ́jú. Daddy, ẹ béèrè yín. First question mi ni wípé kí ni purpose tí Ọlọ́run fi dá wa? Kọ́kọ́ kì í ṣe Ọlọ́run ló dá wa. Kí ni àzìnbá sá? Àkọ́kọ́ kò ń ṣe Ọlọ́run ló dá wa. Ìyá wa àti bàbá wa ló bí wa. Wọ́n yẹn dá èèyàn, wọ́n máa ń bíyàn ni. So bó ṣe jẹ́ nìyẹn. Okay. Báwo lẹ̀sìn ṣe wá wáyé? Ẹ̀sìn tó wáyé àwọn tó ẹ̀sìn is a human made. Àwọn tó fẹ́ kó wa lẹ́rú, àwọn afi tí wọ́n bà tẹni ẹlẹ́ni jẹ́. So àwọn náà generate ẹ̀sìn, àwọn náà create ẹ̀sìn. Ẹ jọ̀ọ́ ṣé mo lè rẹ́ lómi tó lè dáhùn answer question yẹn? Wọ́n ti dá yín lóhùn. Ìbéèrè tẹ́ máa gbà náà lẹ ti gbà yẹn. Answer yẹn ò tẹ́ mi lọ́rùn. Answer yẹn ò tẹ́ mi lọ́rùn. Ok, kí ẹ fẹ́ báwo ló ti fẹ́ tẹ́ yín lọ́rùn ẹ̀ lè ṣàlàyé. Wọ́n create ẹ̀sìn. Ta ló create ẹ̀? Sẹ́yìn lánsà fún ni. Talẹ́ni tó kọ́kọ́ create ẹ̀sìn. The truth ṣe lánsà. Ànábì create Islam. Inshallah. Ànábì kọ́ ló create Islam. Since tẹ́tí lé answer fún kílẹ̀ wábẹ̀ nígbà ẹ̀ fún. Ta ló create ẹ̀? But tẹ́yìn náà bá wo message tí mo send sí yín initially. Mo fẹ́ share knowledge ni. No, ta ló create ẹ̀sìn tí ó bá ń ṣànábì? Ẹ̀yin lẹ béèrè. Báwo lẹ̀sìn ti ẹ̀sìn mo sọ fún wọn pé woman made ni. Ànábì ló create Islam. Torí pé ẹnu ẹgbẹ́ kò rí jẹ́lé ìyá kò rí jẹ́lé bàbá. Ọmọ tálákà ni olóṣè yẹn ní. Age of 42 years. Ló bẹ̀rẹ̀ sí ní rírú kúrì pé Allah rán Jìbìrìlù sóhun. Jìbìrìlù sọ fún Allah pé àbí Allah sọ fún Jìbìrìlù pé Jìbìrìlù wá sọ fún Ànábì pé Ànábì náà wá ń sọ fẹ́yìn ẹrú rẹ̀ pé so religion is a man made. Èèyàn ló jókòó tó create ẹ̀ pé báwo ló ń ti fẹ́ gbà kó èèyàn lẹ́rú. Kò sí kan tó kọ́ lọ́hùn kan lẹ́sìn. Èèyàn fraud ni gbogbo wa o. Normally Islam ni mí and reason ta fi ń ṣe Islam òun ni torí tí máa sọ Lárúbáwá ń sìn àwọn ms máa sáré lọ sínú Kùránì wọn á lọ gbé wá wọn á lọ gbádìílẹ̀ wá wọn á ní kò make sense. So nítorí ẹ̀ I will just use wisdom. Now nǹkan tí mo sọ fún yín pé ta ni ẹni tí ó gbé religion wá òun ni the fallen one. Abraham, Mose, gbogbo wọn tán ti wá síwájú kó tó di pé Jésù wá ẹ̀mí kan náà ni gbogbo wọn gbé wálé ayé títí tó fi dọ́dọ̀ Jésù. Nígbà tí Abraham sọ pé wọ́n ní pé kóun pa ọmọ òun sì wo wájú òun bẹ́ẹ̀ rán bẹ́ẹ̀ ta ló fẹ́ràn síbẹ̀ rí pé right up ni kò kí ń ṣe right up nítorí pé ẹ̀mí tó ń lò ẹ̀mí Ọlọ́run ni ẹ̀mí Ọlọ́run alààyè. So Jésù Kristi tó wá kẹ́yìn pẹ̀lú ẹ̀mí yẹn tó sì ń padà bọ̀ tí gbogbo adẹ̀ sì mọ̀ pé ó ń padà bọ̀ òun ni ó wá kẹ́yìn ẹ̀mí yẹn ti wá ti pẹ́. Ẹjí kan land ẹjí kan land ẹ fi wọ́n lẹ̀ ẹjí kan máa sọ̀rọ̀ lọ. No, ẹnìyẹn ò lè bọ́lẹ̀ ẹnìyẹn fẹ́ lẹ́yìn níṣẹ́ gẹ̀ẹ́tẹ̀ ẹ kó láwọn jẹjọ tẹ bá the truth ẹ continue tẹ bá ti délé ẹ jẹ́ ká mọ̀ àlè fún yín lésì. But 2 minutes lẹ́ni àbí 3 minutes o láti conclude o. Okay. Interruption ò kí ń make communication easy. Ọ̀yin débi Jésù pé ẹ̀mí kan náà ẹ má bínú.
Okay, now, Jesus Christ, who is the fallen one, òun ló dá gbogbo wàhálà yìí lẹ̀, because bó ṣe fọ́nká lẹ́yìn ìgbà tó jábọ́ tó fọ́nká, òun ló fọ́nká sí gbogbo èmi ní Christianity, Muslim, Buddhism, gbogbo àwọn ẹ̀sìn yẹn. Kò mọ́ àwọn tí wọ́n ń ṣe ifá, àwọn tí wọ́n ń ṣe ifá aláwo. Oríṣiríṣi ọlọ́run ló wà. There is God of faith, God of iron, God of oríṣiríṣi bẹ́ẹ̀. Continue bẹ́ẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́ ẹ lè máa lo Allah kó lè bá yé wa. Oríṣiríṣi Allah ló yẹ kẹ́ ẹ lò níbi bẹ́ẹ̀ yẹn. Ẹ tẹ̀síwájú. Oríṣiríṣi Allah ló wà. Oríṣiríṣi ọlọ́run alààyè. Bá ní kájí kan ẹ̀ǹdì ọ̀rọ̀ wọn so ká tó sọ̀rọ̀ lé lórí káwọn èèyàn lè enjoy nǹkan tó ń sọ. Ẹ tẹ̀síwájú. So the best thing that you do pé nǹkan tó bá sọ ká máa dé point. Exactly nítorí tẹ́ bá ń sọ̀rọ̀ mi ní dáhìn mi ní face mi tẹ́ ní tàsí mi ní dásí èmi náà máa jot àwọn kankan tó yẹ kí n jot. That is how communication is. Tẹ́ bá ti sọ̀rọ̀ èmi náà mo níwèé mi bí gbogbo àwọn nǹkan tí mo ń sọ yìí mo sáré pé yẹn pé nítorí ó ti take time tí mo ní try láti put this out. But ẹ máa follow oríṣiríṣi ọlọ́run alààyè ló wà. So ibi tí gbogbo wa ta wà nílé ayé yìí àtọ̀dọ̀ ọlọ́run kan àbí kejì láti wá, wọ́n wá tọrọ wa níbẹ̀ ni kó tó di pé wọ́n wá fi wá lẹ̀ pé òkè ó yá ìwọ lọ, ó ṣì ń padà bọ̀ ṣùgbọ́n lọ. Ẹni tó bá wálé ayé yìí tí kò bá fẹ́ wá mọ́ ó lọ́gbọ́n tó lè dà sí, kò dẹ̀ ní wá mọ́. Ìmọ̀ ló gbé wa débẹ̀, ìmọ̀ nílé ayé yìí. Islam kò kí ń ṣe fraud, kò dẹ̀ kí ń ṣe scam, but àwọn àfà wọ́n ti sọ di fraud, wọ́n ti sọ di rubbish. Àwọn àfà àwọn ni reason ẹ fi ní point, because olórí burúkú ni gbogbo wọn. Àwọn ni wọ́n bàjẹ́. Àwọn náà dín pé wọn ò lè ṣiṣẹ́ mọ́, wọn ò fẹ́ ṣiṣẹ́, wọ́n kàn fẹ́ máa jẹun, wọ́n kàn fẹ́ máa sọ story kàn máa jẹun. Islam òun ni weapon tí àwọn nǹkan máa ń lò, kò ń ṣòun nìkan ló wà. Tó bá jẹ́ pé ọ̀dọ̀ babaláwo ló ti wá tọrọ mi nísìn, ó dàbí pé 2 minutes yín ti pé. mo lọ ṣe gbogbo àwọn nǹkan tí mo lọ ṣe. 2 minutes yín ti pé, 2 minutes yín ti pé. Ẹ keep any other thing ẹ bá fẹ́ sọ. To round up, ẹ jọ̀ọ́ ní sùúrù to round up, mo fẹ́ throw out question. Ẹ keep yẹn for now. Ẹ keep yẹn for now. Any sùúrù ẹ keep yẹn for next topic. Ẹ understand? So èmi kàn máa béèrè àwọn ìbéèrè kankan bíi 2 àbí 3 lọ́wọ́ yín. So tí màá fi máìkì lẹ́fẹ̀ẹ́ ní tó bá fẹ́ bá yín sọ̀rọ̀. Ẹ dárúkọ Mósè, ẹ dárúkọ Jésù, ẹ dárúkọ gbogbo wọn. Ẹ jọ ní gbogbo àwọn tẹ́ dárúkọ yẹn, èwo ló wá láti ilẹ̀ adúláwọ̀ nínú wọn? Ẹ sí máìkì. Èwo lórúkọ yẹn wà familiar sórúkọ wa nílẹ̀ Yorùbá àbí nílẹ̀ adúláwọ̀? That is to say, kò wá sọ́dọ̀ wa. Ẹ̀mí ọlọ́run kankan kò tí wá sílẹ̀ Yorùbá. Ẹ̀mí ọlọ́run kankan kò tí wá sílẹ̀ Yorùbá, ṣùgbọ́n ó ti káàkiri àgbáńláyé. Ìgbà tẹ́mi ọlọ́run ò wá sílẹ̀ Yorùbá, báwo la wá ṣe ń live life? Ọlọ́run alààyè. Àwa náà láwọn tán tá ń lò Ògún wà ń bí Ọbàtálá wà, Ọ̀ṣun wà, wọ́n pọ̀. Ẹ dúró brọ́dà mi ká tó sí. Àwọn ọmọ wọn náà dẹ̀ wà nù ayé, wọ́n wà nù omi, wọ́n wà nù irin, wọ́n wà nù igi, wọ́n wà lẹ́nu ilẹ̀. Ẹ ní sùúrù, ẹ kí mú nǹkan kan àbí? Irọ́ o. Ẹ mú kó dọ̀ ẹ mú. Ṣé pé ọ̀rọ̀ yóò tí ì máa ká mi lára? Tọ́wọ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní máa ká mi lára. Nǹkan tí mo ń béèrè lọ́wọ́ yìí, so because ọ̀tọ̀ ní nǹkan tí mo béèrè, ọ̀tọ̀ ní nǹkan tẹ́ fi answer mi pé ẹ̀mí Ọlọ́run ò sí nílẹ̀ Yorùbá àbí ní ilẹ̀ adúláwọ̀. Mo ti dá yín lóhùn sá, mo ti dá yín lóhùn. Ìdí answer yín ni mo kàn give us time to bẹ̀rẹ̀ sí ní máa elaborate. Àánú Adé, ẹ lè continue pẹ̀lú wọn. Mo sọ fún yín wípé Àyàmọ́ Adélékè. Ọlọ́run kò tí ì dá ẹ̀mí alààyè kankan wá sí Nàìjíríà ọ̀rọ̀ àwọn ilẹ̀ Áfíríkà, Ghana kankan yìí. ẹ ṣì yóò dàn. So torí pé bí wọ́n ṣe béèrè pé ta ló dá ẹ̀sìn Islam ńlẹ̀, so bàbá wa ms wọ́n ti ṣe ìrànlọ́wọ́ kalẹ̀ fún wa. So nípa ti Islam, Mohammed ní founder gẹ́gẹ́ bó ṣe wà lójú screen. Ẹ̀kejì ni wípé ẹ̀kọ́ tí mo kàn fẹ́ ká kọ́kọ́ kọ́ níbi pọ́ìntì brother wa yìí tó wá, òun náà ni wípé ẹ rí i pé ó rọ̀ wọ́n lọ́rùn láti sọ pé Ọlọ́run pọ̀. Tẹ́ bá bi àwọn mùsùlùmí léèrè nísìnyí wọ́n ti sọ fún yín pé Allah náà lọ́lọ́run. But
ọlọ́run tí wọ́n wá fẹ́ bàjẹ́ tó fẹ́ dọ́gbọ́n ba orúkọ ọlọ́run yẹ jẹ́ fún àwọn ọmọ Yorùbá lọ́wọ́ so wọ́n nígbàgbọ́ pé ọlọ́run yẹ pọ̀ ṣùgbọ́n same Allah tó sọ pé náà lọ́lọ́run yẹ wọn nígbàgbọ́ pé Allah pọ̀ ṣe understand so wọ́n máa tó sọ fún yín pé Allah náà ni God so bọ̀ wọ́n máa sọ pé God of iron wà God of that wà God of this wà ṣùgbọ́n tó bá tún wá débi tààlà ó máa tún nira fún wọn láti sọ yìí pé Allah of iron náà wà Allah of stone náà wà so ẹ ti máa rí pé lápá abẹ́yẹ wọ́n ti fira wọn sínú ṣákù so wọ́n ti di ọkọ̀ àwọn fúnra lára wọn náà di ọpọlọ ara wọn pa kò sẹ́ni tó bá wọn dé so ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n kó ti àwọn ọ̀rọ̀ kan so èmi ó kàn béèrè ìbéèrè lọ́wọ́ wọn so àwọn dẹ̀ máa fún wa ní straight answer so ẹ má lójó púpọ̀ òtún ìbákan ti béèrè ọ̀rọ̀ tẹ́ sọ pọ̀ bèmí ti lose àwọn a lot of àwọn nǹkan tẹ́ sọ bí àwọn ìwà geography wọn di ìrántí àwọn mélòó kan bẹ̀ so ìkan tí mo kàn fẹ́ bi yín léèrè ni pé ẹ dárúkọ Abraham ṣé bẹ́ẹ̀ ni ṣé wà ń bẹ́ẹ̀ ìlú wo ni wọ́n rán Abraham yẹ sí. ẹ bá wa mi tí ma ti ń béèrè ẹ̀kan máa dán ìlú wo ni wọ́n rán Abraham yẹ sí. àgbọ̀yìn o bí a mi nẹ́tíwọ́ọ̀kì tèmi dẹ̀ ni. ẹ kàn dá wa lóhùn kíákíá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọgbọ́gbọ́ sáàchẹ̀ ni. wọ́n ń gbọ́ yín wọ́n tí ní àṣà fún mi. so kádẹ̀ tẹ̀síwájú mọ́bí Kúfàrù mo kí yín dáadáa so ẹ káàbọ̀ so mi ò rò pa lọ́jọ́ mùsùlùkùn so ẹ jẹ́ ká tà. ibi tí bàbá kan bí lọ yẹn wípé kí náà máa mú ibi tí ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ fún nìyẹn. ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká tà ẹ jẹ́ ká repost ẹ jẹ́ ká tún share ètò yẹn so mo kàn fẹ́ understand wọn dáadáa ni so táyọ̀ tá a bá mọ ibi tí wọ́n dá Abraham sí tá a dẹ̀ mọ ibi tí wọ́n dá Muhammad náà sí ibo ni wọ́n dá sí. hello ṣé ń gbọ́ mi báyìí. bẹ́ẹ̀ ni ibo ni wọ́n dá sí ẹ má bínú. hello. à ń gbọ́ yín. hello. à ń gbọ́ yín náà. so ẹni ibo ni wọ́n dá hello ẹni ibo náà dá ànábì Abraham sí ànábì Ibrahim sí. bẹ́ẹ̀ ni. hello. bẹ́ẹ̀ ni. ṣé ẹ̀yin ka. ìbéèrè ni mo béèrè o mi ì tí sọ̀rọ̀ tán o ìbéèrè ni mo béèrè o. ìlú wo ni wọ́n dá sí ìlú wo ló ti jíṣẹ́. ok wọ́n ti máa wá sọ fún yín pé ẹ dúró náà nísìn wọ́n ti fi máa sọ fún yín pé ibi tí wọ́n dá ní àbí báwo. wọ́n ti máa sọ fún yín pé ibi tí wọ́n dá sí kò kàn mí. then ìtẹ̀tẹ̀ sọ fún wa ó wà irrelevant ṣe understand that is gbogbo hold on so gbogbo nǹkan tẹ̀ ń sọ látẹ̀kan is irrelevant àṣì ọ̀rọ̀ lẹ́ ń sọ látẹ̀kan ẹ sọ pé ẹ nímọ̀ ẹ ní wisdom ó túmọ̀ sí pé ẹ nímọ̀ nìyẹn náà so èmi ò bá rọ gbogbo lé bóyá kí ẹni yìí so èmi ò ní kàtún fẹ́ bí léèrè mọ́ so unless tí a bá di ibẹ̀ èmi ti fẹ́ bẹ̀rẹ̀ so adèdè tẹ̀síwájú so mo kí gbogbo lélẹ̀ kan sí o bàbá Àkànbí mo dá padà sọ́wọ́ yín so since tó jẹ́ wípé wọ́n rí àánú adéwó káwọn ní ògbè ẹ̀kú eégún ni adisọ́dẹ̀ ẹ̀kú eégún tẹ́mi bá rù ní yẹ́ ẹ̀yẹ́ rù nẹ́sì ẹ̀. wọ́n ní pé àwọn wọ́n ní ẹgbẹ́. ẹ má bínú question kan lè fẹ́ béèrè má bínú nígbà ẹ̀yin èèyàn wa nígbà tí arákùnrin tí wọ́n ti rí ìdáhùn sí ìbéèrè tí àmọ́ Adélékè tí wọ́n béèrè lọ́wọ́ wọn èmi láyọ̀ láti béèrè lọ́wọ́ brother wa wípé wọ́n sọ nínú àlàyé wọn wípé gbogbo àwọn tí wọ́n rán wá yẹn ó níbi tí wọ́n rán wọn wá sí àmọ́ ní ilẹ̀ Yorùbá ní gbọ̀ngàn tí wọ́n ń bí wọn ti rán ẹ̀mí kankan wá òjíṣẹ́ kankan wá sọ́dọ̀ wa mo wá fẹ́ béèrè pé ṣé ẹ̀yin lójíṣẹ́ tẹ̀ ń tẹ̀lé báyà bí ẹ̀ ní. ànábì ni. ànábì wo. ànábì ni sallallahu alayhi wa sallam. ṣé Muhammadu àbí. sallallahu alayhi wa sallam. nítorí ìdí tá a fi ń tẹ̀lé. èmi ò béèrè nítorí o bọ́dà mi ẹni sùn mo ní ṣé Muhammadu ni ànábì tẹ́ ẹ sọ ṣé Muhammadu ni. insha Allah nítorí Ọlọ́run ló fi ṣe akérò àbíyá. pàpàlàpà tí mú bọ́dà ìlọpọlọ ṣe bí Muhammadu ni ànábì tẹ́ ń sọ. insha Allah. ẹ ṣeun ẹ dẹ̀ sọ wípé ìran kọ̀ọ̀kan agbègbè kọ̀ọ̀kan igun kọ̀ọ̀kan nínú ayé ni a rán òjíṣẹ́ tí wọ́n sí wọn tí ìran titi yín dé ẹ ti yọjú lọ síbòmí kí lẹ wá lọ sẹ́yìn Muhammadu kí ló tẹ̀ dúró de tọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n. nítorí bá a ṣe bá nìyẹn nígbà tá a dìde tá a bá bẹ́ẹ̀ àwa náà ṣe ìwádìí
ṣé ẹ bá wọn kan tí wọ́n ń ṣe ẹ má bínú sà nígbà tẹ́ dé ẹ bá wọn kan tó yẹ pé wọ́n ń faṣọya mọ́ra wọn lọ́rùn wọ́n ṣe eré déédéé wọ́n mú gbó wọ́n ṣe oríṣiríṣi wọ́n mú kólòsì kí ló tẹ̀ mọ́ ṣe gbogbo yun náà àbẹ́ mọ́ ṣe yun náà. ẹ ní sùúrù tí ní sùúrù ṣe máa ń ṣe yẹn náà ń tẹ bá ń ta abáláyé pọ̀ máa ń pẹ́ torí pápá yẹn láyé láti gbọ́dọ̀ mọ̀ ṣe ń ta máa ṣe pọ̀ o a máa ṣe wèrè náà mọ̀ àwọn kan ń ṣe wèrè nínú ayé tá a bá wọn ń wèrè tó wáyé pé ń ta abáláyé la fẹ́ máa ṣe ọpọlọ wa la máa fi chúùsì ń ta fẹ́ ṣe kò ń ṣe ń ta abá nínú ayé ń ta gbọ́dọ̀ máa ṣe brọ́dà mi ẹ ti sọ wípé igun kọ̀ọ̀kan nínú ayé ni a rán òjíṣẹ́ titi wọn sí wọn títa wọn lẹ lárúbáwá ni Muhammadu ẹ̀yin sì jẹ́ ìran Yorùbá ẹ sì ní ti Yorùbá ò tí ì dé kí lẹ wá lọ ẹ̀yin Muhammadu ṣé ẹ̀rí pé ẹ ti trespass ṣé ẹ̀rí pé ẹ ti rìnrìn yà ṣé ẹ̀rí pé ẹ ti tojú bọlé ṣé ẹ̀rí pé ẹ ti sàpò ìyàkọ̀ ṣé ẹ̀rí pé ẹ ti filé lẹ̀ ṣé ẹ̀rí dúró de tí ń bíbá yìí ni ṣé ẹ̀rí pé kọjọ́ bí ẹni pé ti kọjá yìí yín sà ṣé kò jọ bí ẹni pé ti kọjá yìí yín sà ẹ ti jẹ́ ká mọ̀ nísìnyí wípé òjíṣẹ́ tí wọ́n rán sí ìran kọ̀ọ̀kan mo ń bọ̀ sà ẹ ti jẹ́ ká mọ̀ nísìnyí wípé òjíṣẹ́ tí wọ́n rán sí ìran kọ̀ọ̀kan òun ló máa gbà wọ́n là ìran tí yìí ṣe ìran lárúbáwá ṣe é sì rò pé ẹ lè là báyìí ẹ jẹ́ dúró dòjíṣẹ́ tiwa káwa náà lè bá a la àbẹ́ ẹ̀rú bẹ́ẹ̀. but èmi wá fẹ́ sọ fún yín wípé kò sí nǹkan kan tó fi ń ṣèyàn tá a bá ṣe kúṣẹyẹ. ṣé ti gbé. torí nínú ẹdúró náà ẹ máa gbọ́ o. kí ni bọ̀dá ìmú lálẹ́ yìí o. nínú àwọn ìwé kan ṣé ẹ bá ṣe àyè tẹ́ ṣe ẹyẹ wọ́n pa yín dànù. nítorí náà la lè ṣe tó fi jẹ́ pé Islam yìí náà ni nínú àwọn ìwé tá a kà ó ní àwọn ibi tí Abraham lọ. bàbá Adeleke ẹjọ jẹ́ kó padà jọ mi I'm serious ẹni yìí ti ààyè bí àwùjọ kan náà ni ẹjọ. bàbá the truth so ẹ ṣe àdúpẹ́ so tabadẹ ní àwọn àfáàmì ní nísàlẹ̀ wọ́n lè ṣe high so torí ẹni yìí wọ́n fẹ́ wá fún wa nímọ̀ ni so ẹni tó fẹ́ wá fún wa nímọ̀. wọ́n tó lọ ẹ lè fún ọ ní àyà Kùránì kan ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ẹ bá lọ sórí kinní wọn máa ń sọ̀rọ̀ gbogbo fídíò ms wọ́n ti fẹ́ sọ̀rọ̀ lé lórí tán so tán bá kúrò ń bíbá yìí sí wọ́n lè mọ̀ sọ pé fáwọn ní evidence kankan so gẹ́gẹ́ bá a ṣe kọ́ sí bíbá yìí ẹ̀sìn Islam jẹ́ ẹgbẹ́ òkùnkùn ní Islam so ẹ̀yà fún wọn ní àyà Kùránì kan ibi táwọn ọbí sì ní kan pa wọn kálá ní ọdẹ pa á láṣẹ so kán dẹ̀ bá wa kà so kagbọn nǹkan tó fẹ́ sọ nípa Islam. ẹja move on. I don't think it's worth it. The guy is not normal. Okay, ẹ jẹ́ kẹ́ ní mọ̀ṣá àkànbí pé torí ẹ̀ mo ṣe gbélé síbẹ̀ tó ń sọ lẹ́ẹ̀mú nígbà tẹ́ sọ fún pé Muhammad ló dá Islam lẹ̀ tó sọ pé ara. Move on. I don't think it's worth it. The guy is not. Ta ni Alhaji Gogo yìí ẹ ti gbé ẹ̀kọ́ wọlé o. Alhaji sì wà ń bí lánàá. Alhaji. ẹ mú fún ọ náà so ẹ jí kẹ́niyẹn ka Quran kó tó lọ ẹ jọ. Assalamu alaikum ẹ ká lẹ́jàre gbogbo ilé ẹ ká lẹ́jàre. Alhaji ẹ lè mútu for now kí wọ́n fi dẹ́niyẹn lóhùn. MSBABA èmi ń gbádùn ẹ o jọ Ọlọ́run á máa fún ẹ ṣe o. ẹ ṣe Alhaji ẹ má bínú fún wọn ní ìṣẹ́jú kan ẹ já sáré ka network wọn ò dáa Alhaji ní poor network. Just sorry, Officer Rika. Yeah. All right, Mr. Adeleke, you can go ahead. All right, Alfa ni wọ́n ní kó kà fún wa. Alfa, so àti bí àyà síjú screen, so ẹ bá wa kà, ẹ ṣé. The truth. Ẹ̀yin la gbé àyà yẹn wá fún ẹ bá wa kà ní Lárúbáwá kẹtù, ẹ ṣé o. Assalamu alaikum. ṣe fẹ́ kí n kálá báwa yìí. ẹ bá wa kàkẹ́ tù ẹ̀yin náà lájọ wá fún. أعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم من الله جنات
يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في توريه إنجيل وقرآن وأمر في بآر من الله فاستبشروا Oh my goodness. الذي يهم به ọjà tẹ jẹ lálẹ́ ó ti mú gbogbo agbárí yín wúwo débi. ó ti pọ̀ jù n tó mu dálẹ̀ ti pọ̀ jù. Okay, now gbogbo yín nísìnyí ẹ believe pé wẹ́dá àfa kan ni mí tó kéwú gan. ẹ dákẹ́ ẹ̀kan yẹ kí n sọ one or two things ẹ má bínú. The truth, sincerely speaking, láì kéwú tó bá yẹ pé ẹ kéwú tó dẹ̀ yẹ pé you are in your right senses tó jẹ́ pé ẹ lè jókòó ẹ lè ronú ẹ ń fi ọpọlọ yín ronú fún ara yín ó yẹ kẹ́ wá jókòó kẹ́ wá bira yín wípé irú ayé wo wá lẹ wá yìí nígbà tẹ́ ní èdè tọ̀dọ̀ tí yín àṣà tọ̀dọ̀ tí yín táwọn wèrè kan wá pákéjì wèrè wá láti ìlú kan tó wá ní kẹ́ máa kọ́ èdè wọn wọ́n tún wá sọ fún yín pé èdè wọn yẹn lẹ máa sọ lálùjọ náà èdè tó wá ní ẹ máa sọ lálùjọ náà yẹn òun ni ẹ ń tiraka àti kàyí iná mi ní gòlìṣẹ́wù wàyí náà kúlí yára ẹ wá ń sọ oríṣiríṣi àwọn nǹkan yìí ó ní láti ó jẹ́ kẹ́ ẹ lè ráwọn sáyẹ̀nsì pé kíní this thing is not for us kíní yìí ò kì í ṣe tọ̀dọ̀ tiwa ọlọ́run ò kì í ṣèkà ọlọ́run ò kì í ṣàbòsí báwo ló ṣe máa gbé rádaràdá wá fún yín ọlọ́run ò kì í ṣàṣìṣe náà tó bá yẹ pé islam ló fẹ́ kẹ́ ẹ ṣe lárúbáwá ilẹ̀ lárúbáwá ló máa dá yín sí àmọ́ torí pé yín mùsùlùmí ẹ wà nínú àwọn èèyàn kan tó jẹ́ pé ọpọlọ wọn ti kó sawdust ẹ mọ̀ kò sí bí èèyàn ṣe lè àwọn kan wà asiniwáyé ni wọ́n àwọn kan wà wọ́n wálé ayé wá ṣẹrú ni òun ni àwọn mùsùlùmí ayé tẹ ẹ wá sin orí olórí ni lárúbáwá lẹ wá sìn òun lẹ fi wé pé kí ló dé táwọn lárúbáwá ò wá kọ́tọ̀dọ̀ ti yín torí pé ẹ̀ ń ṣẹrú ayé ni ẹ jókòó kẹ́ ẹ ronú ẹ ronú àwa gbé àyà wa ẹ kà á lákàtì ẹ kà ẹ lè rí kà torí pé kò kí ń ṣe ti yín ni ẹ ronú ọlọ́run ò kí ń ṣàlá ẹ rí pé ńgbà tẹ́ ń sọ̀rọ̀ wọ́n sọ wípé Allah ní kẹ́ ẹ máa lo ọlọ́run ò kí ń ṣàlá tó bá pọ́ ọlọ́run táwa mọ̀ ni nǹkan tó fẹ́ fún wa ìtàn wa máa wà nú ẹ̀ èdè wa ló máa fi sọ tó bá pé ọlọ́run lẹ fẹ́ kírun fún èdè Yorùbá lẹ máa fi kírun kò ń ṣèdè lárúbáwá ohun rẹ̀ báyìí sìn àyà ẹ̀yọkàn la gbé wá fún yín ẹ̀ka lákàtì àwọn lárúbáwá tó gbé òfegè wá fún yín wọn ò lè fẹ́ obìnrin wọn ò lè fún yín visa pé kẹ́ wá máa gbé ẹ lè ní pírọ́blẹ́mù ńlẹ̀ yín sìn kẹ́ wá lọ sí ilẹ̀ Arab kan fún yín lásàílọ̀m wọn ò lè fún yín kí ló yẹ kẹ́ ẹ ti mọ̀ ipá àwọn ẹni yìí wọ́n kórìíra yín wọ́n fẹ́ gbalẹ̀ yín ni torí ẹ̀ mo ṣe gbé àyà kan wálẹ̀ kan mo dẹ̀ ṣe máa gbé àyà yẹn wá padà tètò bá ti ń lọ àwọn èèyàn a ò ká àyà yẹn rí mo dẹ̀ ti try àti ṣe fídíò mo ti ká àyà yẹn lénìí àwọn ibú yìí wá pa yín ni ẹ ṣe làákàyè ẹ lórí yín ẹ lo ọpọlọ yín fúnra yín Ọlọ́run tó fún yín ní ọpọlọ àbí nígbà tó máa bí àwọn mùsùlùmí wọn ò bí ọpọlọ mọ́ wọn ni tó yẹ kéèyàn máa wo ó yẹ ká ní ìjọba wa tí ò kàn ṣe dáadáa ni ká ní ìjọba wa ṣe dáadáa ó gba àwọn mùsùlùmí pátá ó yẹ kán ṣe free mental check fún wọn because mentally they are not fit they cannot think they cannot reason critically ọpọlọ wọn ti nǹkan kan ti ń ṣe wọn lọ́pọlọ ló fi jẹ́ pé àwọn Chinese mental slavery ni mental illness ni wọ́n pe àwọn mùsùlùmí ẹ̀rí wọn ọpọlọ wọn ò ṣiṣẹ́ bó máa ń bá wọn kí ló dẹ́yìn mùsùlùmí yóò kí ń ronú bí èèyàn gidi ṣẹ́yìn ò kí ń ṣèyàn gidi ni nǹkan kan rán pẹ̀lú àwọn mùsùlùmí yìí o ẹgbẹ́ ayáwá fún yín ẹ lè ká a dẹ̀ ń fún yín lẹ́rìí àwa ń jẹ́ kó yé ọ̀rọ̀ táwa bá sọ máa sọ pẹ̀ lẹ́rìí ni ẹ ronú àkànbí tún bí ilẹ̀kan pé ẹ̀ ń sọ̀rọ̀ Abraham ẹ̀ ń sọ̀rọ̀ Jésù ìpè ṣe adúláwọ̀ ni wọ́n báwo lọ́lọ́run ṣe máa fẹ́ rán òjíṣẹ́ sí yín tó máa wá rán ọmọ lárúbáwá tí ò gbéde yín sí yín ẹ̀yin pípù iṣẹ́ ẹ̀ lè dá ronú ni ok àwọn ọmọ yín tẹ́ ẹ bí tó ń sọ èdè Yorùbá mi mọ̀ bóyá ti bímọ káwọn ọmọ yín yẹn èdè Yorùbá lè fi sí wọn lẹ́nu
àwọn ọmọ yẹn kọ́kàn lọ́njọ́ kọ́kàn dé kọ́kàn ní papa kẹ́ ẹ ṣe yes kẹ́mẹ́rin hàn tó dẹ̀ pé èdè tẹ́ ẹ̀ fi sí wọn lọ́ bẹ̀rẹ̀ sí sọ tọ́kàn sọ chinchin ṣé ẹ̀ ní máa wí pé sáwọn ọmọ yìí ya wèrè ni ló fi jẹ́ pé àwọn tí ó ti ya wèrè tí ọpọlọ wọn ò ṣiṣẹ́ àwọn náà ń ṣe ìsìláàmù yẹn torí ọlọ́run ká máa wí pé mo fún yín léde yín náà àwọn ọmọ yìí ti ya wèrè ọpọlọ wọn ti ya wèrè nínú ayé báyìí mo fún yín léde yín tẹ́ ẹ lè máa fi communicate mo fún yín àwọn deities yín pẹ̀lú léde yín tẹ́ ẹ máa fi communicate pẹ̀lú deities yín tí deities yín máa gbé problem yín wá bá mi tí mo dẹ̀ máa approve ẹ wá sọ èdè tí mo fún yín ẹ ò communicate pẹ̀lú deity tí mo fún yín ẹ wá lọ ń kọ́ èdè lédè láti fi bá deity ìlú mi sọ̀rọ̀ tí ò mọ̀ yín rí kò lè dá yín lóhùn ló fi jẹ́ pé tẹ́ bá wo àwọn tó jìyà jù lágbàáyé àwọn mùsùlùmí ni àwọn tó gbádùn nínú wọn lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni torí pé ọpọlọ àwọn mùsùlùmí ọpọlọ wọn ò ṣiṣẹ́ and ó dẹ̀ máa ń yà mí lẹ́nu fún mi máa bóyá ká dẹ̀ máa béèrè ọjọ́ orí yín gbà mí torí a normal person tí ó ní sense tó dẹ̀ ti dàgbà kò yẹ kó wá sókè níbi kó wá máa sọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́nu yìí wọ́n gbáyàwá fún yín ẹ̀lìkà ẹ̀ǹkàkàkùkà ẹ̀dẹ̀ sọ pé àlá yẹn lọ́lọ́run ẹ̀rọ sense yín ẹ̀kọ́ yẹ kẹ́ mi mọ kí lórúkọ tẹ́ gbé wáyé the truth teller o. mo wo fídíò rẹ̀ kan ó wá gbé fídíò yìí sẹ́gbẹ̀ẹ́ kan ó wá sọ pé ẹ̀rì bóun sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn tóun bá wá wọn àti yín bá pàdé. bóyá sọ̀rọ̀ bí fídíò yẹn gan mo ti wo pé eléyìí máa mú kàná. In fact àwọn èdè yìí máa sọ pé àkànbí àwọn èdè yìí máa sọ pé MSBABA ẹ̀dá ẹni lóhùn MSBABA máa wọ pé bí gbogbo yẹn kọ́ la máa dá lóhùn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí yẹn wọ́n ti ọpọlọ wọn ti ní mẹ́ńtà ṣẹ́gẹ́ tó a lè máa dá gbogbo wọn lóhùn ẹlòmíì ti bá dá lóhùn lẹ́ẹ̀kan tó bá tún ṣe fídíò máa kàn fílẹ̀ ní pé ọpọlọ eléyìí ti dọ̀ yìí ọpọlọ ẹ̀ ti lọ ṣẹ́gẹ́ because ní bá farabalẹ̀ bá sọ̀rọ̀ tó o bá ti gẹ̀ẹ́tì ẹ̀ kò sí òdẹ̀ lè gẹ̀ẹ́tì ẹ̀ mọ́ ó túmọ̀ sí pé irú ẹni bẹ́ẹ̀ ó wálé ayé wá ṣerú nìyẹn àtọ̀run tó ti ń bọ̀ ó ti sọ pé ilé ayé tóun lọ òun lọ ṣerú lárúbáwá ni òun fẹ́ lọ sìn wọ́n wáyé ni ẹ̀yin mùsùlùmí ẹ wá sìn wọ́n wáyé ni ẹ wá báráyé fọwọ́ tì ní ló fi jẹ́ pé tẹ bá ṣiṣẹ́ ogun iṣẹ́ tẹ bá ṣe ẹ ní láti kówó yín lọ sí Saudi láti lọ forí balẹ̀ fún ṣìgìdì Allah tó wà nù Kaaba ẹ lo sẹ́ǹsì yín ọpọlọ yín ti kó nǹkan ẹrú ló máa ń rẹ ẹrù ọba ẹrú ni yín ẹ máa ru ẹrù tẹ máa fi kú ni wọ́n wá ń sọ fún yín pé ẹ máa wà àlùjọ náà ẹ máa wọ náà ibo àlùjọ náà wà ibo ni náà wà àwọn òmùgọ̀ àlùjọ náà kọ́ àlùjàsẹ́ ni àwọn ọlọ́pọlọ lílọ ẹ gbóhùn sókè jàre. Thank you. All right. So we have Deity Faruq. Ekale. Yeah, Ekale. All right. Yeah, I'm a Muslim, but I'm making sure fashion. I'm just a normal Muslim. Okay. Share any question? Like I came here for just to ask one or two questions. Number one is I studied educational course in school. Of which and I like research very well. Probably one or two people might know me here or not. So Multiman got many things from MSBABA, like saying the word deity, the word God, like those words like that, and the word alone. So I made some research. So me more don't feel divine the word deity. Timonlo. Lord or Timo, I mean MSBABA, because always prove some stories like deity. And one of my boss once told me something like, this God, the word God, is from Germany word. It was a borrowed language from Germany, and it means deity. So now, if you have to look at it from anywhere, if you said it is from Yoruba, if you said it is from Arab, if you said it is from a white man, I believe deity in Yoruba classify Ọlọ́run as in Olódùmarè, deity la máa lò fún, because the word Olódùmarè means the supreme deity. So now he now concluded that the word Allah, it means it's a deity's name. Is one of deity in Saudi or anything like that or stuff like that. So I don't know, maybe he can clarify and prove it. Because I've searched many places and I was made to know that that word
they've been using the word before existence of Islam, before anything like Muhammad, before anything like wọ́n ti ń lo àwọn Arabic yẹn, there are many, we have I've forgotten, we have 3 or 4 languages like that. Yes, maybe they are from the same distance, àwọn languages yẹn, and they've been using this word Ilah, Allah, stuff like that. So I won't know how we should relate them more. Aramaic and Arabic very similar. Aramaic and Arabic are very, very similar. Thank you very much. And it remains one language like that. I don't know. So one of these languages, Jesus Christ is according to story. Sure, you understand me. And they are like the same they are from the same mother or something like that. But it become language, they are the same thing, they are somehow related together. So but not to fact check it, tí wọ́n ti conclude, and site wo page wo ló confirm wípé the word Allah is òrìṣà tí wọ́n máa ń bọ, tó wọ́n ń bọ ní inú Kaaba, òrìṣà tí wọ́n ń bọ ní Mecca. Ẹ má sì ọ̀rọ̀ mi gbọ́ o, ibi tí wọ́n ti confirm wípé the word Allah, the word Allah is from òrìṣà tí wọ́n ń bọ ní ìlú Mecca. Mo kàn need the clarification on it. Okay. Me, MSBABA, shall I get the question one? Okay, tí n bá get one right, so wọ́n fẹ́ try láti wọ́n fẹ́ sọ pé wọ́n sọ pé Ọlọ́run Olódùmarè pé Deity náà ni, pé Allah Deity náà ni, àbí tí ẹ̀tàn máa Mr. Deity ṣe bí nǹkan tẹ́ ń try sọ nìyẹn. Yes, me off Mikey. The word Deity, tá bá lọ wo ìgbà tẹ́mi check ìtumọ̀ Deity, ṣe understand me. Meaning tó fún mi. Mo check the word God in English. Meaning tó fún mi. Mo lọ check the word Allah. That word Arabic in lo. I was like, mo relate everything more around. I now understand one thing. Even Olódùmarè that we are using in Yoruba land, the meaning of it I check. I did research on it. Even Chineke tí wọ́n lò nílẹ̀ Igbo, I did research on it. I now understand that these things in a normal, ordinarily literally is of the same meaning. It means the same thing. Okay, ẹ jẹ́ ká ṣe báyìí kí a lè understand kí ni ẹ better. Ẹ jẹ́ ká kọ́ mú ilẹ̀ Arab. So kí Islam tó bẹ̀rẹ̀, kí làwọn nǹkan tí wọ́n worship? Kí Islam today, we have 2 or 3 types. Number 1, we have the idol worshipper. Number 2, we have those that believe we Ọlọ́run bẹ, of which they worship Allah. And number 3, we have those that doesn't believe in anything. Like they didn't believe in Jesus Christ, they didn't believe anything. They are just normal. All right. Kí Islam tó bẹ̀rẹ̀, according to history. Kí Islam tó bẹ̀rẹ̀ yẹn, àwọn nǹkan tí wọ́n worship yẹn before Islam, are those things deities? I mean, torí ẹ pé àwọn nǹkan yẹn ní idols, so mo fẹ́ try láti. Yes, you can call it deity. Yes, you can call it deity. You can call them deities. Yes. Yeah, how many deities they wọ́n worship nínú Kaaba before the advent of Islam? I can't say precisely. Okay, we have over I wasn't there. Okay, we have over 360 deities tí wọ́n worship before Islam. So ẹ lè confirm àwọn kan yẹn, over 360 deities don't worship before Islam. So you shouldn't get it, sir. Now I'm with you. Now the question now is, was Allah part of the deities tí wọ́n worship before Islam? Ṣé Allah wà náà àwọn deities yẹn? According to my own research, there was nothing like deity kankan tó jásí kí wọ́n gbé kalẹ̀ nínú Mecca tí wọ́n name ní Allah. We have deity that called Lata. We have deity they called Uzza. So there is none of it tí wọ́n name directly. Take for instance, èmi báyìí sí Adédèjì ni mo ń jẹ́. Ṣé understand ọ̀rọ̀ mi? Ṣé mo wípé tẹ́ bá fẹ́ pè mí ní ẹni Adédèjì nù, tẹ́ máa fẹ́ pè ní MSBABA nù. Ṣé understand ọ̀rọ̀ mi? Ṣé ó wá ní kankan tó name directly, that identity rẹ̀, that identity ó ṣàyí o, kí lorúkọ rẹ̀? Allah ni. Mo ń láì kí mẹ́ṣin try láti lo Allah àti mẹ́ṣin try láti lo òòṣà fún àwọn deities yẹn, so ó máa tún help yín díẹ̀. So okay, ẹ̀yin sọ pé kò sí a physical deity tí orúkọ ẹ̀ ń jẹ́ Allah before Islam. Ẹ jẹ́ bá mi gbé wá ní Google pé ṣé Allah wà náà àwọn 360 deities tí wọ́n worship before Islam? Was there a deity named Allah before Islam? Bóyá ká put ẹ̀ bẹ́ẹ̀. No, the question is going to be, was there a physical deity worshipping in Saudi Arabia or in Mecca before Islam? Ẹ má worry, ẹ jẹ́ kí n gbé question like that. You know, everything tá bá máa gbé wá fún yín bí mo ṣe sọ, a máa fún yín reference both in the hadith
and in the Quran. Ẹ̀yin náà ẹ free láti. Èmi ò tiẹ̀ need yẹn for now. I'm out of Quran. Ẹ wo question tí mo fi sókè yẹn kẹ́ẹ̀dẹ̀ wá sáà yẹn sà. Ẹ wo question yẹn ṣe rí mo ti gbé sí big screen sà. Ṣe rí abẹ́ rí sà. Mò ń gbọ́ yín. Ẹ̀ka jáde ẹ̀ka question yẹn àti answer yẹn ká lè mọ bí tá ń lọ. Ẹ̀ka jáde sà, Mr. Deity. You said, was there a physical deity named Allah before Islam? Now the answer now said yes. The term Allah was used in a pre-Islamic Arabia to refer to a deity, but historical and archaeological evidence indicates it was generally understood as a supreme high god rather than a physical, can you hear me? Rather than a physical statue or a local deity. He was considered the creator of the world, and he was considered the creator of the world and the Lord of the Kaaba in Mecca, but was worshipped within a polytheistic system where he shared authority with lesser deity. Okay. Mr. Deity, mo fẹ́ kẹ́ ọkọ mọ̀ kíní kan pé the word deity ó dàbí something physical. See, because nígbà tí sọ pé Ọlọ́run Olódùmarè náà pé deity ni mo kàn pé kí n calm. Ọlọ́run Olódùmarè is the supreme being. You get? Is the supreme being. You understand? It's not a deity. Can you give me the definition of your own deity and your definition of Olódùmarè? Mo fẹ́ try láti explain fún yín. Okay, understand me. Tẹ́ bá rí nǹkan tí mo gbé wá nsìn pé ṣé ǹjẹ́ nǹkan kan wà tó tá lè fojú rí tó jẹ́ tó wọ́n pè ní Allah before Islam. Ó sọ pé bẹ́ẹ̀ ni. Ó wá ń try láti tún explain fún wa pé bí wọ́n tiẹ̀ ṣe ń worship Allah yẹn, they worship other deities. Bí àwọn deities they dárúkọ yẹn náà, Allat, Al-Manat, Al-Uzza, all those things are lesser deities to Allah. Okay. Yeah, I understand. Now, tá bá fẹ́ wá sí ilẹ̀ Yorùbá báyìí sìn, mo fẹ́ wá sí ilẹ̀ Yorùbá. Ẹ dúró, ẹ ti cut nǹkan tẹ́ ń ka short o. Ẹ kà kẹ́ complete sir. Nǹkan tí wọ́n kọ síbí, ó ní bẹ́ẹ̀ ni pé physical deity tí orúkọ ẹ̀ jẹ́ Allah ó wà. Kò sọ bẹ́ẹ̀. There was nothing like physical deity tó ń jẹ́ Allah ó wà. Kí ni nǹkan tí mo kọ sókè? Kí ni nǹkan answer tí wọ́n gbé wá? Baba. Oh, no, did you know what they use apostrophe for? Hold on, Baba. Okay. Mo máa allow yín kẹ́ sọ̀rọ̀, Mr. Deity. Mo dẹ̀ tún máa fún yín ní àwọn other references from Islamic text láti inú hadith. Mo dẹ̀ máa gbé physical appearance Allah máa gbé jáde wá fún yín, máa gbé Allah jáde fún yín lálẹ́ yìí, máa rí Allah lálẹ́ yìí. So ẹ lè mọ̀ wípé Allah nǹkan báyìí tí wọ́n fi ọwọ́ mọ ni. Mo kọ́kọ́ bi pé before Islam kí ni àwọn nǹkan tí wọ́n worship, they worship deities. Àwọn nǹkan tí wọ́n fi ọwọ́ mọ. Allah. No, don't quote me wrong. I said there are three people. Allah wọn tó ń worship deity, Allah wọn tó ti ń worship Allah subhanahu wa ta'ala. Allah wọn tí wọn they believe in deity, they didn't believe in Allah subhanahu wa ta'ala. Ṣé lè fún mi ní reference nǹkan tẹ́ sọ yẹn, ṣé lè fún mi lẹ́rìí? Yes, thank you. Yeah, thank you very much. Before Islam, we have people called Christian. We have people called Jews. Sure, you understand me? And Christians, as I then, we have them in Medina. The word Medina means Ilu. I was once living in one village before. I mean, sorry, that was last year or last 2 years. Sorry, ni evidence mo fẹ́ kẹ́ fún mi. Ẹ sọ pé no ni mo sọ fún yín gba tí ṣe pé mi mo wà in control of this thing tí ma ṣe kíní. Ẹ lè gbé wá, ẹ lè display it, àbí if there is anything tẹ́ fẹ́ kí n bá yín tẹ̀, má bá yín tẹ̀ wá gbé wá. Okay, just check our religions. Mr. Deity, ẹ dúró. Now, nígbà yẹn before Islam, ẹ náà ní Christian, a dẹ̀ náà wọn Jew. Àwọn Christian àti Jew yẹn ṣé wọ́n believe nínú Allah, ṣé Allah ni wọ́n worship? We have those that are very close to Mecca, of which the language ṣé Allah ni wọ́n worship? That is the question, sir. Allah wọn tó ń lo the word language Allah as then. Ṣé ẹ lè fún wa lẹ́rìí pé àwọn Christian tó wà before Islam ó worship Allah? Can you please press it? Has any Christian used the word Allah before Islam? Or the word Allah has it been using before Islam by Christians? One question. You only ask him how did they worship that Allah in pre-Islamic? If you want to know that, continue pẹ̀lú wọn, ṣé gbọ́? Continue pẹ̀lú wọn if there is anything ma gbọ́. Abdu before Islam tó bẹ̀rẹ̀ in reference to orúkọ bàbá tó bí Muhammad according to Islamic tradition.
so orúkọ bàbá Muhammad is Abdullah ẹrú Allah. Ẹ má gbàgbé 360 idol ní bàbá ms dárúkọ lẹ́ẹ̀kan 360 idol. So Abdullah ni wọ́n ní bàbá Muhammad ń jẹ́, ṣùgbọ́n o bàbá Muhammad kì í ṣe mùsùlùmí. Ẹni tó dẹ̀ sọ àwọn tó ara àwọn tó jẹ́ Can comment on that, sir? just hold on. Ara àwọn tó sì jẹ́ ẹ̀gbọ́n ọ̀nkú àti mọ̀lẹ́bí sí Abdullah, a rí àwọn Abu Talib, a rí Abu Mutalib náà ó náà wà níbi bẹ̀. Abu Talib àti Abu Mutalib wọ́n ní ẹ̀sìn, so wọ́n dẹ̀ wà ní ibi ibẹ̀ nígbà tí wọ́n sọ Muhammadu lórúkọ. ẹdí apá àbẹ̀yẹ mú. Ẹ̀kejì. Lò fún Abdullah. Now going forward, àwa ní àwọn tó tún jẹ́ kí wọ́n jẹ́ bàbá Muhammad. Kí ni orúkọ títí ẹ̀ náà? So orúkọ tí bàbá Muhammad náà jẹ́ Abdulmanaf. So gbogbo wa di Google search. So torí bí a máa fi fún second for me náà show ẹ̀. Great grandfather Muhammad. Ó ẹ ṣe sùúrù. Can I talk, sir? Ẹ jẹ́ ṣiṣẹ́ sùúrù, ẹ jẹ́ kí n gúnlẹ̀. So Mo ti ní ànsà fún àwọn nǹkan tẹ́ ń sọ yẹn ni ó ti wá ń hó lórí mi kó tó mọ sá lọ. Ẹ máa kó kalẹ̀. Oya. So Abdulmanaf ní great grandfather Muhammad jẹ́. So Abdulmanaf ló ń jẹ́. Ìyẹn náà túmọ̀ sí Abdul. Ẹ jẹ́ kí n sáré gbé ìwà lórí second fún mi. Second fún mi. ẹ máa sọ̀rọ̀ yín lẹ má wulẹ̀ disturb ara yín. Ẹ má wọrí ntí ẹ̀yin bá máa kọ́ wa bá ṣe ń ṣe ètò ẹ̀jẹ̀ má bínú. I've been, like I said before, 1 or 2 people might know. Ẹ̀yin ṣì mute, ẹ ṣì mute. Àwọn èèyàn tó mọ̀ mí wà ń bíbà yìí. Ẹ ṣì mute sir. I understand you. Ẹ ṣì mute. So kó lè bá yé àwọn èèyàn tí wọ́n ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn. So now ẹ jẹ́ kí n brighten fún yẹn. Ṣé gbogbo lè rí? Abdulmanaf ẹrú Manaf yìí ṣìgìdì ni. Àwọn tó ti ń ṣe ṣìgìdì yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí pé gbogbo nǹkan tí wọ́n máa ń sìn wọ́n máa fi ń tì sí ara orúkọ nǹkan tí wọ́n ń sìn. So tẹ́ bá dẹ̀ wo apá bí báyìí níbi nǹkan tí wọ́n kọ, wọ́n ní Abdulmanaf, wọ́n dárúkọ ẹ̀ pẹ̀lú orúkọ tó ń jẹ́ was a Quraishi and a great grandfather of the Islamic prophet. So ẹni tá à ń sọ yìí ó jẹ́ bàbá Muhammad tó dẹ̀ yẹ pé òun ni ó bí Muhammad tó ń jẹ́ Abdullah. So now lára 360 ṣìgìdì tí wọ́n ń sìn, ìkan wà níbẹ̀ tó ń jẹ́ Manaf, wọ́n mọ̀ wọ́n ń sìn. Àwọn tó wá sọ Abdullah náà lórúkọ àwọn asin ṣìgìdì ni, wọ́n mọ̀ wọ́n ń sìn. Ṣùgbọ́n láti lè bá a mọ̀ pé àwọn tó sọ Muhammad lórúkọ abọ ṣìgìdì ni wọ́n, a máa gbé àdìtì kan wá nígbà tí wọ́n ní kí Abu Talib gba ẹ̀sìn tí Muhammad ń bẹ̀, ó ní kí wọ́n ò lè gbà á. Ó ní pé ẹ̀sìn Abu Mutalib ló fẹ́ ṣe, a máa gbé àdìtì yẹn wá. A wá máa kà á níbi tí Abu Mutalib níbi tó náà ti fẹ́ gbẹ́ omi Zemzem. So nígbà tó náà rẹ́fẹ́rẹ́nsì Allah nínú ọ̀rọ̀ yẹn. So now going forward, a tún wá ní orúkọ kan ká tó wá ka àwọn ẹ̀rí méjèèjì yẹn láti fi back up nínú Islam, ká tó wá lọ sínú Quran gangan náà bí Allah ti ṣe sọ pé gẹ́gẹ́ bí àṣẹ ń pa ẹran fún àwọn Ògún Ṣàngó, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa ń pa ẹran náà fún Allah according to Quran. A máa mú yẹn náà wá láti fi back up ọ̀rọ̀ yẹn dáadáa. So ẹnìkan wà nínú Islam, Abubakar. So lára àwọn ṣìgìdì tí wọ́n ń sìn tí wọ́n ń bọ, ìgbà tó gba Islam ni wọ́n pààrọ̀ orúkọ tiẹ̀ náà. Abdul Kaaba náà lórúkọ tiẹ̀ náà, torí pé Kaaba náà ó wà lára nǹkan tí wọ́n ń sìn náà nígbà yẹn. So Abubakar yẹn ó ní ìyàwó kan náà tó náà jẹ́ Abdul Uzza. Ẹ má jẹ́ ká gbàgbé gbogbo àwọn nǹkan tí wọ́n ń sìn ó ní wọ́n fi ń tì sára orúkọ yẹn. So gbogbo wa náà tún lè tẹ̀ ìyẹn Abdul Uzza, nǹkan tí wọ́n ń sìn ló náà. So Uzza yẹn náà wà nínú Quran, wọ́n ń sìn. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ yẹn lè bá a dùn, nítorí pé àwọn yẹn lè bá wò pé bóyá Abdullah nìkan lórúkọ àwọn tó ń bá Allah jẹ́ orúkọ nígbà tí Islam ti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí n gbé orúkọ kan náà sí wá, so kó lè bá a dùn. À ń pe orúkọ kan náà ní mi ìmọ̀ bí wọ́n ṣe ń pe orúkọ yẹn tiẹ̀, Ubadiyu láàrin nǹkan ni. So ká tún fi ìyẹn náà lẹ́nu àwọn tó ń bá Allah jẹ́ orúkọ, nítorí pé Allah yẹ nǹkan tí gbogbo àwọn Kùrẹ́ṣì tí wọ́n ń sìn ní ìgbà yẹn. So Allah, yeah. So tẹ́ bá wo eléyìí náà, tẹ́ bá wo ó ní Ubadiyullah is an Arab male given name meaning servant of God or a little servant of Allah. Ẹrú bí Abdullah ṣe jẹ́ ẹrú Allah, eléyìí wá ń jẹ́ ẹrú Allah kékeré, ẹrú Allah kékeré. So ara àwọn orúkọ tó papọ̀ mọ́ Allah ó more than tí mo ní more than 100 tèmi ní níbí báyìí
tí wọ́n fi ń bá Allah jórúkọ nítorí pé àwọn èèyàn lè bá wò pé bóyá bàbá Muhammadu àbí bàbá Muhammadu nìkan ló ń jẹ́ Abdullah. So àwọn tó di pé gbogbo àwọn tó ń ṣe gidi wọ́n ń sìn gbogbo wọn jọ ń kó papọ̀ wọ́n lọ máa ń forí balẹ̀ fún ní ilẹ̀ kìnínní nínú Kaaba. So ara àwọn nǹkan tí wọ́n ń bá jórúkọ ni. So níwọ̀nba ìgbà tó yẹ pé àwọn Saudi àwọn nǹkan tí wọ́n máa ń bọ náà ni wọ́n máa fi ń tì sára orúkọ nǹkan tí wọ́n ń sìn tó dẹ̀ jẹ́ pé ńgbà tí wọ́n fẹ́ gbé omi Zemzem náà àbùmútọ̀líbù rẹ́fẹ́rẹ́nsẹ̀ àwọn ìdílé àwọn nínú ìdílé àwọn àbùmútọ̀líbù náà tí Muhammadu ti jáde ṣìgìdì tí bàbá tiẹ̀ náà tó ń sìn Manaf lára tí wọ́n ń sìn náà ni bàbá yẹn náà tó fi orúkọ tiẹ̀ náà àwọn tó sọ náà fi orúkọ yẹn tì sára Manaf ṣìgìdì ni àwọn ilé tí mo gbé jáde yìí náà ìran tí wọ́n náà àwọn náà ń ṣe ṣìgìdì Allah àwọn náà fi tì sára Allah ìyẹn náà ẹrú kékeré Allah àwọn mọ̀lẹ́bí Muhammad tí wọ́n jẹ́ abọ́ ṣìgìdì ìyẹn Abu Talib tó náà ṣe ẹ̀sìn tí ì ṣe ẹ̀sìn Islam àwọn náà wà wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ wọ́n wá tó fi sọ bàbá Abdullah nítorí pé ṣìgìdì tí wọ́n ń sìn ni. So now tí a bá wá tún wá ní ẹ̀rí bí àwọn nǹkan tí mo ti sọ láti lè kóòtì àwọn àdìtì yẹ and Quran verse so tí ẹ bá nídìí a máa gbé jáde ṣùgbọ́n nípa àlàyé kékeré tí mo ti ṣe yìí màá kàn fi kún ni wípé màá gbé àdìtì kan náà wá tó ṣàlàyé pé yes sir ẹ jẹ́ kan fẹ́lẹ́ disturb ara wa much rárá mo ti understand nǹkan tẹ́ ń sọ ẹ jẹ́ kan fẹ́lẹ́ conclude I need to take time ara so now ní ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí n fi conclude a ní àwọn nǹkan táwa náà tá à ń bọ inú mi dùn dé lọ lè Yorùbá yẹn thank you very much ẹ sì yóò dọ̀ ẹjọ́ ẹ sì yóò dọ̀ bí a kẹ́ mute for now so a ní àwọn nǹkan tá à ń bọ àwọn Ògún Ṣàngó tá a bá fẹ́ bọ wọ́n á kí wọ́n ṣe understand a máa kí wọn so àwa máa pa nǹkan tí wọ́n bá fẹ́ a máa pa fún wọn so Allah náà ó ní kí wọ́n kírun fún un kírun yẹn dẹ̀ ń jẹ́ ritual ó wà ní Quran ó ní tí wọ́n bá ti kírun fún un tán kí wọ́n gúnran fún un ẹ pa ẹran fún un so torí pé ẹran náà ni wọ́n fi ń bọ Allah dọ̀la dẹ̀ ni so ilé yà ń kó tí wọ́n fẹ́ pa ẹ̀tún máa kọ́kọ́ pé orúkọ ẹ̀ sí táwa náà bá fẹ́ pa ajá táwa fẹ́ bí ajá fún Ògún a ní láti kọ́kọ́ pe orúkọ Ògún á pè sí kó lè bá mọ̀ pé òun la fẹ́ fún àtàwọn òrìṣà wa tó kù ṣé wá tún rí èyí tó tún wá jẹ́ Allah yìí ibi tó ti dùn rèé ṣé ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ fún wa wọ́n ní pé àwọn òrìṣà wa wọ́n máa ń rọ̀ wá ni ǹjẹ́ ẹ mọ̀ pé Allah náà máa ń rọ̀ Allah náà máa ń rọ̀ so la fi máa mọ̀ pé àwọn nǹkan tó ṣe déédé nǹkan tí Allah ṣe déédé tó dẹ̀ tún kéré sí òun làwọn Ṣàngó Ògún torí pé àwọn èèyàn lè má mọ̀ pé ojoojúmọ́ ọjọ́ ayé òun ni Allah náà máa ń rọ̀ wá sí ilé ayé ń bì báyìí the only question tí àwọn mùsùlùmí ọkàn tí bá wa dáhùn ni pé bóyá òun náà máa ń fi chain rọ̀ wá látòkè ni àbó náà máa ń fokùn rọ̀ wá látòkè àbó dẹ̀ máa ń fòbọ̀lẹ̀ so èyí ni ibi tí màá kàn fi tì sí so ẹ lè gbóhùn sókè ẹ ṣe. Thank you very much. Let me start from where you stop. Kí n gbé láti ibi tí ẹ ti parí ọ̀rọ̀. Sọ wípé mọ̀ bóyá ó máa ń tọ́ chain wálẹ̀ ni àbí kankan gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nùtàn pa àwọn pé Odùduwà tọ́ chain wálẹ̀ bá. There was nothing like that because kò kí n ṣe physical statue like it is written níbi kíní tí MSBABA tí wọ́n gbé jáde fún wa pé it's not a physical statue when they quote the word physical yẹn so nǹkan tí kì í bá ṣe physical bó ṣe fẹ́ fi tó ṣe fẹ́ tọ́ chain wálẹ̀. Now let's talk about spiritual. Now spiritual in the sense that pé àwọn Ṣàngó Ògún gbogbo wọn náà we can't say they are physical as well. We can call them spiritual because wọ́n máa invoke orúkọ wọn ni so wọ́n dẹ̀ máa wá síbi tí wọ́n bá pè wọ́n sí stuff like that. But èmi ò káàtì wá gbà let us assume pé ó kè ṣìgìdì ní gbogbo wọn. Ṣé you understand me? Is there anywhere tí ṣìgìdì ti Ṣàngó àbí ti ṣìgìdì Ògún tó ti fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ pa ajá fún mi tẹ́ bá ti fẹ́ pa ajá o ẹ pé kẹ́ wí báyìí ọ̀bẹ kúkúrú ní kẹ́ lò ní gígùn ní kẹ́ lò tẹ́ bá ti wá pa ajá náà tán ẹ wí ní òkè ó yá ẹ pín sọ́nà báyìí ẹ fún èmi lélẹ̀ ẹ ṣe léyìí fún mi. And the funniest part is can you expatiate báwo ni Ògún yìí báwo ló ṣe relate a ṣe lè correspond mọ́ Allah because the last time I check there was two stories about Ògún and Ṣàngó. The Ṣàngó way me I know that is very wide everywhere mi mọ ibi tẹ́ fẹ́ ṣe research yín dé láyé. The Ṣàngó way me I know ó jẹ ọba ní Ọ̀yọ́ ni this Ògún way me I know. All right, Mr. Adedeji ó dà one thing tí ẹ ò tí get sí ẹ̀ mix tí mo dẹ̀ fẹ́ kí a yànnàná ẹ̀ nísìnyí. Ẹ sọ wípé you don't cut me off when I'm talking as well because I didn't cut your guy ọ̀rọ̀ tẹ́ ẹ sọ sí ẹ ti kúrò ní orí ọ̀rọ̀ Islam. Ọ̀rọ̀ náà ń sọ náà ni ẹni tẹ́ni ẹ calm down ẹ ṣe sùúrù
Àwọn nǹkan tí mi fi like àti já àwọn kìnìún nìyẹn. Ẹ ní fúnyàn ní time àti sọ̀rọ̀ lórí. aláwo yín kẹ́ ẹ sọ̀rọ̀ Mr. Adédèjì. Nǹkan tẹ́ ẹ wá ń sọ ń sìn yẹn sọ pé ibi tí wọ́n ti ní kí Ṣàngó kó pa Ògún kó pa ajá fóun gbogbo àwọn nǹkan tẹ́ ẹ sọ yẹn. He said I should bring hold on. He compare and contrast. You understand what he said now, Baba Mood. Sẹ́yìn wá gbé reference sẹ́yìn gbé àwa ń jẹ́ kẹ́ nǹkan tá a fẹ́ kẹ́ mọ̀ ń sìn. Òun ni pé nǹkan tẹ́ni yẹn sọ fún yín ẹ ṣe sùúrù. Ẹni yẹn jẹ́ kó yé yín wípé wọ́n ń pa ẹran fún Allah. À ń bẹ́ ajá fógún. We are only telling you wípé Allah is a deity. Deity ni nǹkan tí a gbélẹ̀ tí à ń bọ. Nǹkan tí a gbélẹ̀ tí à ń bọ tó ní ojúbọ. So kí n explain fún yín dáadáa. Allah ó ní ojúbọ. Kaaba òun ni ojúbọ Allah. Àbí ṣá Allah ò lójúbọ sà? Ẹ dá mi lóhùn kí máa bí kó ba lè easy kó má dà pé mi ni mò ń sọ̀rọ̀ jù. Ṣé Allah ṣé ó ní ojúbọ àbí kò ní ojúbọ sà? Mr. Adédèjì. Mr. Adédèjì ẹ wà ń bẹ̀ sọ̀rọ̀ náà. Ẹ jọ̀ọ́ ṣẹ́yìn èèyàn ń gbọ́ mi. À ń gbọ́ yín, wọ́n wà short of word. ń gbọ́ yín. Ọmọ nǹkan tó wà. Mr. Adédèjì. Yeah, hello. Okay, mo ti ń gbọ́ báyìí. Mr. Adédèjì ṣe ti ń gbọ́ mi báyìí. Just received the call. Ọ̀rọ̀ àmì torí ẹ sọ̀rọ̀ mo ń bí ní ìbéèrè kan so mo fẹ́ kí kinní yẹn mo fẹ́ kí kinní yìí sìn kí á lè tè get ẹ̀ káwọn tó ń gbọ́ wa náà kàn dé lè get ẹ̀. Now, Mr. Adédèjì, Allah ṣó ní ojúbọ àbí kò ní ojúbọ? Ẹ dákun ẹ dúró náà ẹ jẹ́ kí n fi dá Mr. Adédèjì, there are some things ẹ jẹ́ ká máa yànnàná rẹ̀ ńkọ̀ọ̀kan náà ẹ kàn lè dáàbò mí ńkọ̀ọ̀kan. Reason tí a fẹ́ yànnàná ẹ̀ náà I will have to process whatever you say. Mr. Adédèjì, there are some things you need to understand. There are some basic things you need to know tó máa help yín láti understand ibi tá à ń lọ. A bá fẹ́ kọ́ mọ ní ẹ̀kọ́ ẹ ṣe sùúrù sá. One after the other náà ni mò ń ṣe báyìí. Let me reply him first, then you come up with yours. One after the other náà mo fẹ́ ká jọ ṣe. Mọ́mí kìíní ìyá wọn sì tún máa ń ṣe dáadáa tí wọn cause I don't know. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi, one after the other lèmi àti yín jọ fẹ́ ṣe. Tá a bá fẹ́ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ sí àṣàlẹ̀ a máa kọ́kọ́ lábá fẹ́ kọ́ làákọ́ láti ABC. Má bínú ṣe kásáré sáré bọ́ sí 3 letters words fọ́mọ tá a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́. Èmi àti yín nìkan ni kásíkráàbù nǹkan táwọn ti sọ tẹ́lẹ̀. Mo ti gbé kinní ìwá sísàlẹ̀ fún èmi àti yín àti àwọn tó ń gbọ́ wa kó lè yé wọn. Ṣó ń yé yín báyìí? Ẹ gbọ́ nǹkan tí mo sọ, mo ní ṣe kásíkráàbù nǹkan táwọn ti sọ tẹ́lẹ̀ àwọn Mr. Ayama Adeleke àbí nǹkan tí wọ́n sọ yẹn náà a sì máa dé bẹ́ẹ̀ bọ́ ó kó lè yé yín ni mo ṣe wá sísàlẹ̀ fún yín mo tún wá sísàlẹ̀ fún yín ni. Mo rí pé ẹ fẹ́ máa mú àwọn kankan wá ẹ ti ń sọ̀rọ̀ pé Ògún ibo ni Ògún ti sọ pé kẹ́ gbẹ́ kinní kan fóun ẹ ti ń sọ̀rọ̀ àwọn kinní yẹn ló jẹ́ kí n wá sísàlẹ̀ kẹ́ ẹ lè understand pé deities ni àwọn kinní deities ni àwọn nǹkan tá a gbélé tá à ń bọ̀ ló yẹ kí n tún wá sísàlẹ̀ fún yín mo dẹ̀ fẹ́ kó jẹ́ láàrin definition deity carry sir. Ṣé ká tún máa mú definition deities wá fún yín sìn? Yes, of course now. Mo ti ọkọ ó dà ẹ jẹ́ ká ṣe báyìí tó wá pé definition deities ni kí n gbé wá fún ara yẹn ti wá síbí. Nígbà tẹ́ wọlé ẹ ti explain wípé the word God is from German word and it means deity. Bẹ́ẹ̀ni. Thank you. Kí wọ́n lè fi define deity tí. Ẹ ṣe sùúrù bàbá yìí náà. Ẹ ti wá síbi ẹ ní the word God it's a deity. Àbí àwọn èèyàn tó dẹ̀ máa ń gbọ́ mi bí mo ti máa ń sọ fáwọn èèyàn bí wípé the word God is a deity every day ni mo máa ń tẹnu mọ́. The word God is a deity. Then which of the deity? Tẹ́yìn kan bá sọ pé oh my God which of the God? Because as we are using deities for Ògún Ṣàngó, we can as well use God for Ògún Ṣàngó. Ògún lè máa gbọ́ táwọn kan máa sọ pé Ògún, God of iron, Ṣàngó, God of thunder. They are all gods. Allah is God. Yahweh is God. Allah is deity. Yahweh is deity. Ògún is God. Ṣàngó is God. Ògún is deity. Ṣàngó is deity. You need to understand some basic things. Ló jẹ́ kí n bring it down fún yín. Do you know? And not to understand àwọn nǹkan ẹ farabalẹ̀ jẹ́ kí wá sísàlẹ̀ fún yín báyìí. Mo fẹ́ kó yé yín sẹ́. You know Olódùmarè is a deity. Olódùmarè is the supreme being. Ǹjẹ́ ṣe Olódùmarè lójúbọ? Check it. Is there anywhere? Calm down, sir. Is there anywhere in Yoruba land tẹ́ ẹ máa rí àwọn èèyàn tó máa péjọ tó máa sọ pé àwọn fẹ́ lọ bọ Olódùmarè? There are some things you need to know. Torí ẹ̀ mo ṣe wá sísàlẹ̀ fún yín kẹ́ ẹ lè understand the deity yìí kó lè yé yín. Ó ti yé yín tí àwọn nǹkan kékeré yóò. I know the full meaning of Olódùmarè. Bring the full meaning of Olódùmarè out for us. Mo sì make everybody see am.
Olódùmarè ò sí ní Google, so ẹ sì mute náà ká ṣàlàyé tán. Google ni wàláhì tàláhì Google Adé ni. ẹ sì mute kí wọ́n ṣe àlàyé tán. Mr. Adedeji. Okay, Mr. Adedeji, Mr. Adedeji ẹ tán mic. Ẹ kí n tún béèrè question kan, ó dà pé kí ni máa yé wọn. Mr. Adedeji ẹ tán mic. Ṣé nǹkan tẹ́ ń sọ fún àwa táwa ń bí we have over 1,200. Ṣé ẹ sọ fún wa pé Olódùmarè òun náà ni Allah? Èmi ò bá yín sọ pé kíní kan, but ẹ check the meaning of the just check the full meaning of Olódùmarè for me. Mo máa bá yín gbé wá, but there are some simple things tí èèyàn gbọ́dọ̀ mọ̀. Wọ́n kọ́ wa ní matching ní school. Ẹ máa match eléyìí pọ̀ mọ́ eléyìí. Àwọn nǹkan yẹn gbọ́dọ̀ mọ̀. A máa wo àwọn characteristics àwọn nǹkan tá à ń sọ yìí. Ṣé understand? A máa wo similarities wọn. Are they the same? Ká tó lè sọ pé this thing is same as this thing. Nǹkan tí mo bí yín sìn sà, òun ni pé ṣé bẹ́yìn ṣe fojú wò, ṣé ẹ̀ ń ròyìn pé torí ẹ ti ń pe Olódùmarè ní Deity, mo sọ pé Deity kọ́ ni mo yẹ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Deity ni nǹkan tá a gbé lẹ̀ tá à ń bọ. Mo wá ń bí yín sìn pé ṣé ẹ̀ ń sọ pé Olódùmarè náà ni Allah? Ṣé ẹ̀yin rò pé ìkan náà ni? From the word Olódùmarè, sure you understand, from the concept of it and what I understand by Olódùmarè, I can actually say it has the same meaning because when I checked, it says the supreme being. Why when I check Allah, as well, it says the supreme being as well. So as for that reason, I can classify the two as the same thing, sir. Okay, all right. Èmi sọ fún ìgbà tẹ́ mo sọ pé Olódùmarè is the supreme being. Allah is regarded as the supreme deity. Is regarded as the god of all other lesser gods. Nílẹ̀ Lárúbáwá. Wọ́n believe we now, can we prove ourselves wrong and right we are going to do that now. We are now doing that now. We are doing that now. Now, àwọn kẹ́sàn tí mo fẹ́ máa bí yín sìn, a fẹ́ kọ́ base lọ sí ilẹ̀ Lárúbáwá báyìí. Before Islam, mo sọ lẹ́ẹ̀kan nígbà tí a gbé ogbó kíní wáyé pé Allah ó ní physical statue ni pé a lè rí. But ẹ jẹ́ kí n wá bí yín báyìí. Before Islam, who was the Lord of Kaaba? Or kí n sọ pé who is the Lord of Kaaba? Kí Islam tó bẹ̀rẹ̀. Because listen, presently, you Muslims are worshiping the Lord of Kaaba. Now, mo wá jẹ́ ká padà wá sẹ́yìn. Before kí Islam tó bẹ̀rẹ̀, ta ni Lord of Kaaba? There's always been only one God, which is the one who created me, who created Kaaba and everything and everywhere on it. The white, the black, Oyinbo, Yoruba, everything is the one. Before. Question, simple answer. Like you go now. Mo explain better. Ẹ jọ̀ọ́ Mr. Allah ṣe sùúrù. Ta okay, enter sọ fún ṣebí ẹ kàn dáhùn èèyàn lóhùn káwọn èèyàn lè understand ni Mr. Adedeji. Ibi yìí à ń kẹ́kọ̀ọ́ ni, ṣe understand. Kì í ṣe pé bóyá a gbowó lórí nǹkan tá à ń ṣe. Ìbéèrè mi lẹ́ẹ̀kan sí ni pé kí Islam tó bẹ̀rẹ̀, ẹ má gbàgbé wípé before Islam ni mò ń béèrè question yìí lọ́wọ́ yín, and before Islam they worshipped 360 deities. Before Islam yẹn tí wọ́n worship àwọn 360 deities, 360 gods. Who among them was the Lord of Kaaba? Okay, you mean among the deities, ba? Yes. None of it now. And hold on, the word Lord. What do you mean by Lord? Ẹ ṣe sùúrù sir. I can call you my Lord. I can call you my Lord. Mr. Adedeji. You see, I want you to be specific and use the right Mr. word. Mr. Adedeji. Yes, sir. Yes, sir. Every word Simba lo ó wà no Quran. The Quran said you should worship the Lord of Kaaba. Worship the Lord of Kaaba. Ó wà no Quran. So a lè gbé jáde tẹ́ bá fẹ́ kàn gbé jáde. Nǹkan tí mi ń bí yín ni pé ẹ jọ̀ọ́ anybody bá ti wọlé kan ṣì mute náà. Nǹkan tí mò ń bí Mr. Adedeji ni pé kí Islam tó wá bẹ̀rẹ̀. Ìgbà tí Islam bẹ̀rẹ̀ wọ́n ní kẹ́ sin Lord of Kaaba. I am not talking about Islam now. Before Islam, they worship 360 deities, 360 gods. Ta ni Lord of Kaaba ngbà yẹn, because Kaaba existed before Islam. Kaaba ti wà kí Islam tó bẹ̀rẹ̀. Àwọn ṣìgìdì dẹ̀ ni wọ́n sìn níbẹ̀ kí Islam tó bẹ̀rẹ̀. Àwọn ṣìgìdì yẹn dẹ̀ ni àwọn deities wọn, àwọn gods wọn. Àwọn ṣìgìdì yẹn ni wọ́n gbà wípé ó dá àwọn. Mo wá ń bi yín pé kí Islam tó bẹ̀rẹ̀ yẹn, ta ni Lord of Kaaba? There is Allah náà kò tí ọba kan ṣoṣo tó wà náà ni. Ẹ ṣe. Now it's very clear wípé Allah was among the 360 deities, 360 gods
worshipped before Islam. Can you prove that for me, sir? To me, sir. Nǹkan tí mo gbé sókè yìí gan sọ ní yes, the term Allah was used in pre-Islamic Arabia to refer to a deity. Ibi wọ́n lo. But but continue now. Nǹkan tá a fẹ́ prove nsìn ó dàbí ṣé are you telling us wípé Allah was not part of the deities worshipped before Islam? What I know is just like I am Adeleke. Eba mi tẹ̀sí Google. Was Allah among the deities worshipped before Islam? Ẹ gbé jáde. Bóyá àbí kìíní yìí ò tí mi mọ àwọn nǹkan tí kò yí àwọn ẹni. Wọ́n ti ń sin Allah kí Islam tó bẹ̀rẹ̀. Ó wà ní àwọn 360. It is very normal. Ohun tí Mr. Adeleke náà ń sọ náà nìyẹn. Ẹ ń padà sẹ́yìn náà nígbà tí mo ń bí léèrè question, you are saying another thing. Okay, now wọ́n ti ń sin Allah kí Islam tó bẹ̀rẹ̀. Allah was part of the deity. Àwọn wo ni wọ́n ń sìn? Àwọn wo ni wọ́n ń sìn Allah? Àwọn ọ̀ṣẹbọ Islam ò tí bẹ̀rẹ̀ now. Now let me now tell you. Àwọn question kan wà tẹ́ bá béèrè Mr. Adedeji. Àwọn question kan wà tí ẹ dúró. Àwọn question kan wà tí mo expect to hear. Platform, but you want to do the talking now. No, ẹ máa sọ̀rọ̀. Nígbà àwọn question yìí simple now. Mo ń sọ fún yín pé mo ń béèrè question yín pé nígbà tí nǹkan ò tí bẹ̀rẹ̀. That is wọn ò tí mọ Islam. Islam lẹ́yìn ṣe lẹ́ni. I am now asking you question based ní pé nígbà tí Islam yẹn ò tí bẹ̀rẹ̀. Gbogbo nǹkan tí wọ́n ṣe ń gbà yẹn nígbà tí Islam ò tí bẹ̀rẹ̀ ìgbà ìmọ̀ ni. It is the time of Jahiliyyah. Ẹbọ ló ń ṣe. Ẹbọ òun ló ń ṣe. Now àwọn tó ń ṣe ẹbọ yẹn ṣé wọ́n ń sin Allah kí Islam tó bẹ̀rẹ̀ òun náà gbé wọ́n ní yes, Allah was known and worshipped as a supreme deity in pre-Islamic Arabia. The word supreme deity is used as a lord of the other deities, other lesser deities. Wọ́n rí Allah as the supreme. Allah òun ló tóbi jùlọ. Òun ni Allah. Allahu Akbar tẹ̀ ń ṣe lẹ́ni. Islam does not bring Allahu Akbar. The pre-Islamic Arabia, the pagans, àwọn náà máa ń sọ pé Allahu Akbar, and the meaning of Allahu Akbar is Allah is the highest of the deities, because wọ́n ti ń sin Allah kí Islam tó bẹ̀rẹ̀. Wọ́n ti mọ Allah kí Islam tó bẹ̀rẹ̀. Allah was part of the deities kí Islam tó bẹ̀rẹ̀. Wọ́n dẹ̀ ti ń ṣe Allahu Akbar kí Islam tó bẹ̀rẹ̀. Wọ́n mọ̀ pé Allah òun ló tóbi jù nínú àwọn ṣìgìdì yẹn. Allah was the Lord of Kaaba before Islam, and Allah is still the Lord of Kaaba today. The only thing tí Muhammadu ṣe ni wípé don't worship any other gods. Ẹ má pa nǹkan kan mí pọ̀ mọ́ Allah. Allah has been a deity right from time. Ibi tí problem wà ní pé the word deity, you are still, mo fẹ́ kẹ́ mọ̀ pé the word deity yẹn sẹ́ nǹkan tá a gbélé tá a ń bọ ni, nǹkan tá a fẹ́ mọ̀ ibi tá a ń lọ gangan nìyẹn. MS Baba, yes. You seems you don't understand something here. And you know, I said one thing then. I don't know her name. Because initially, let me talk now. Mommy of Far, are you there? Mommy of Far, are you there? Yeah. Bro, can I talk? Okay. Oh yeah. Go ahead, Mr. Adedeji. Confirm. So now, you see, with the way she talked the other time, it seems she understands the Arabic dynamic stuff, listen, and it seems she understands the word deity very well, and it seems she understands the word God very well. Now, see, in Arabic, if they use the word Allah, sure you understand me, go and check the dictionary, the full meaning of Allah in dictionary. Arabic too, they have dictionary, of which I confirm this. Sure you understand me. You can use Allah, you can use the word Allah for anything as far as you can use the word God for anything. It now depends on the context where you are using it. The word alone, the word Olúwa, the word Ọlọ́run àti Ọlọ́run, you can use it in any context. It depends. You can use it anyway. It depends on context. Tó bá ti ń lò láfi mọ̀ nǹkan tó ń rí fáàsì. Ṣé you understand me, sir? Now, if you now said, share Allah, the word Allah didn't exist. Yes, it has been existing. Now go and check the history. Check history. During the life of Christ, or before Christ, or during Christ, immediately after Christ, is there anything like she won't know the word Allah? Bring it out. Let everybody see the word Allah. She won't know. So then we start. She wants to know did that word called Allah before at the time of Christ. Christian worship Allah.
Okay. Okay, are you asking me that? Pé ṣáwọn Christian in worship Allah? Nǹkan tẹ́ bí wọ́n ṣé nǹkan tẹ́ ń sọ ni pé ṣáwọn lárúbáwá ti ń lo the word Allah before kí Islam tó bẹ̀rẹ̀. Ṣé nǹkan tẹ́ ń The sọ word ni? I'm asking, ní time of Christ gangan, ṣé ti ń lo the word Allah ní time of ó Christ? máa gbé wá wọ́n ti ń lo iná ìsáwọn Arab wa ó ní ìsìnkú náà. What Now we ask need to who are ask those people now, who are those using Christian it? worship Allah. Sáwọn Christian Àkànbí ó máa gbé Àkànbí ó máa gbé wá ẹ máa gbọ́ Àkànbí. Ẹja wo. The fact that let me tell wípé you one thing. Let me tell you mo one ń bọ̀ thing. Mr. Adédèjì Mr. Adédèjì mo ń bọ̀ Mr. Adédèjì mo ń bọ̀ mummy of all kufar lẹ́jọ́ máa sọ̀rọ̀. The fact that wípé Allah existed before Islam. Wọ́n ti mọ Allah before Islam. Wọ́n mọ Allah as a deity, as the Lord of Kaaba. Àwọn inasmuch tí wọ́n sọ pé wọ́n gbà pé Allah yẹn ló dá everything. Kò ń ṣe pé Islam ló mú Allah wá. So tẹ́ bá search ní Google pé ṣé àwọn Christian nígbà yẹn ṣé wọ́n mọ Allah àbí ṣé wọ́n sin Allah, ó máa gbé wá pé wọ́n sin Allah because wọ́n á sọ fún yín pé Allah means God. Nǹkan tó máa gbé wá fún wa nìyẹn. And ẹni yìí ò tí mọ̀ wípé problem tẹ́ni yìí ní pé ẹni yìí ò mọ̀ wípé Allah yẹn èrè ni. Nǹkan tẹ́ni yẹn ò mọ̀ ẹni yìí problem tó ní gangan nìyẹn kò mọ̀ wípé èrè òun ni Allah yẹn. Wọ́n dẹ̀ ti mọ Allah yẹn pé òun ló dá gbogbo nǹkan. Òun ló fà tẹ́yìn táwọn mùsùlùmí fi máa ń sọ pé àwọn kan sọ pé Ògún lọ́lọ́run tiwọn. Mi ò gbọ́ níbi téèyàn kan ti sọ pé Ògún ló dáyé ló dọ́run, kò ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá. But torí pé àwọn mùsùlùmí mọ̀ pé Allah táwọn ń sìn yẹn èrè ni. Can I ask you one question? Ṣé ibi tí wọ́n ti lo Olúwa mi fún Ògún ti lo Olúwa mi fún Ògún rí? Mr. Adédèjì Ṣé ti gbọ́ bí wọ́n ti lo Olúwa mi fún Ògún rí? Mr. Adédèjì hold on. I'm very happy wípé mummy of Okufar ti gbọ́ gbogbo àwọn kìíní wọ́n á lè mọ ibi tán ti máa wọlé. But pẹ̀lú problem tèmi rí tẹ́ni yìí ní ẹni yóò mọ̀ wípé sẹ́ Allah èrè tí wọ́n gbélẹ̀ tí wọ́n ń bọ ni wọ́n ti mọ̀ before Islam wọ́n mọ̀ as èrè as ṣigidi tí wọ́n ń sìn before Islam òun dẹ̀ ni ẹ̀ ń sìn lénìí a fẹ́ gbé ẹ̀rí jáde fún yín but mummy of Kufar wọ́n á mọ bí wọ́n ṣe máa sìn fún yín. Kí wọ́n tó mummy of Kufar kí wọ́n tó sọ̀rọ̀ so now cause àwọn àyà kan wà ní Quran àwọn sábàbù nùzú kan náà dẹ̀ wà ní Quran nínú kúlúwàlà ibẹ̀ làwọn Jew àbí àwọn Christian ti ń béèrè lọ́wọ́ Muhammad ní pé báwo làlá ẹ ṣe rí so torí pé nǹkan tí àwọn gbàgbọ́ kó dá yàtọ̀ ló ní àwòrán ìyá àkọ́kọ́ nínú verse yìí MSBABA now the pagan are astonishing that a warner has come to them from among themselves. Inú àwọn ọ̀ṣẹ́ bọ́ọ̀lẹ̀ Mẹ́kà yẹn ń dùn yín pé òjíṣẹ́ kan ti wá jáde láti ara wa láti àárín wa. And the disbelievers say this is a magician, a total liar. Àwọn ọ̀ṣẹ́ bọ́ọ̀lẹ̀ wá ní ìdán leléyìí òpùrọ́ leléyìí. Has he reduced all the God to one God? Ṣé ó ti pa gbogbo àwọn ṣìgìdì tá à ń sìn gbogbo àwọn 360 gods yìí gbogbo àwọn ṣìgìdì tá à ń péjọ tá à ń bọ yìí ṣé arákùnrin ṣó ti pa gbogbo ẹ̀pọ̀ ṣó ti sọ gbogbo ẹ̀ di ẹyọ kan ni? Indeed, this is something totally astonishing. Dájúdájú eléyìí tí arákùnrin ṣe nǹkan ìyanu ni o. So mummy of èmi sọ fún yín mo dẹ̀ ń sọ fáwọn tó wà ń bì nǹkan kan tí mo fẹ́ kẹ́ ni mú jáde ń bì kó tó kúrò yìí Mr. Adédèjì yìí ni pé ó gbọ́dọ̀ mọ̀ wípé Allah yẹn èrè ni torí pé kò tí ì mọ̀ pé Allah yẹn èrè ni òun ló fà ló sì ń fa confusion fún mummy of all Kufar mummy of all Kufar we are gonna give you evidence mummy of all Kufar please talk to this guy ó dà pé ẹ̀kẹ́ ti mọ bí tí problem ẹ̀ wà then we know what to do ẹ ṣe Allah ti wọ́n ti gbé Allah sí already but àáfà rí o a ṣì máa sọ̀rọ̀ ẹ má worry. So, mommy of Okufar, go ahead. Okay. Mr. Dedeji. Sorry, mommy. Thank you very much. I really appreciate very much. But I want to believe one thing. You know how researcher, how they work. Abi, if you want to do research, you don't just come here with one blah, this thing saying that we can. You will come with your concrete evidence. Now, as I am like this in my secondary school days. Science student, so you don't just come with facts, facts, back up references at everything. Now reason. Okay, now this is what you are saying is actually making sense. So then we agree with you, please. Okay, in contention, are you trying to prove where Allah and Olong or Olodumare is the same? Yes, sir. Yes, ma'am. Sorry. So that's your contention. Yes, ma'am. Okay, all right. Why do you think that's so?
Okay. Number one is I noticed one thing is just like gbogbo ohun tí à ń pè ní Olódùmarè, because when I check the full meaning of Olódùmarè and I did research, sure you understand on it, it's later reversed to supreme being, and it what one refer as a deity. Now, when I check the word God, even when you use capital God, the root of the word, because still Yoruba shele, when things happen, maybe it is borrowed language and the original meaning of that language. It's the original meaning of God and where it comes from, the Germanic stuff like that. It means deity. Now, when you check the word Allah, even when you check any other language in the whole world, into one supreme being, no, go and check it. All man safety there, Sarah deity none. Now, Allah as well is regarded as supreme being. When you check anywhere, all man feel supremacy. Olódùmarè won't feel supremacy. Why? One then safety any word 10 low as God leaning, 10 refer as God leaning, one refer as deity. So this is, and from everything, from what I've done, research what I've done, it's everything. It keeps saying the same thing. So very obvious if we have the same meaning for this thing. So that means the two words are the same thing. It's just like language so because when we say Oludu to marry. Now, from what I understand from that context, I've said it breaking Mr. David, my simple question to you is, if Allah is Olodumare, which messenger did he send to the Yoruba people? Okay, we thank you. We need the name of the messenger. Clearly, she understands. So, if Allah is Olodumare, which messenger did he send to the Yoruba people? Okay. Number one is just like from history, and from that Quran as well. Quran they come up with okay, prophet which is Muhammad is sent to the whole world, which is your tribe. So iṣẹ́ tó jẹ́ iṣẹ́ rẹ̀ ó dé kó gbọ́dọ̀ káàkiri gbogbo ayé. But if Allah and Olodumare is the same, Olodumare is a Yoruba word, right? Olodumare will not have any Ojishe called Muhammad. At least Omani Yoruba name, most likely. You understand? Because Muhammad is not from our own part of the world. So how does an Olodumare have a prophet, not Adelekeo, not Akombio, Muhammad Wani Ojishe? Could make sense now. Now let me explain how it makes sense to you now. It's just like you can't expect me. Why here Shemalu indigenous language you are Kamafi official language in Nigeria? We can't use it. You know why? Because we have TV in Nigeria, we have Yoruba, we have Igbo, we have what is it called? We have Igbira, we have Hausa, we have Ojo, we have Igala, we have many tribes. So for Kalaji communicates, see Gbogbo Nigerians, see Gbogbo tribe, you need to have one language for them. So without that language, hold on. Let me done. The language, could it make sense now? Let me done, please. Make it make sense. Báwo ni Tinubu as ọmọ Yorùbá? Báwo tó bá ní ó dá okay ọmọ Yorùbá lòun ti the president. Now when we talk about supreme in Nigeria now, number one wa is Tinubu now. Number one wa ó fẹ́ communicate sí wa, ó fẹ́ pass message sí wa. Báwo ló ṣe fẹ́ pass ẹ̀? Ọmọ Yorùbá ni. Now kò gbọ́ Igbo, kò gbọ́ Hausa. And nínú àwọn tó ń darí tó fẹ́ jíṣẹ́ fún Igbo wà ńbẹ̀, Hausa wà ńbẹ̀. Báwo ló ṣe fẹ́ jẹ́ fún wọn? So he needs one language to unify them. That's the only way to That all makes sense, because if language is supposed to unify, how is it going to unify them? It's going to cause more confusion. Because imagine me trying to speak to you in a language that I know you don't understand. Adedeji, please clarify this. Which prophet was sent to the Yoruba people? It cannot be Muhammad. Muhammad does not speak the language that will allow him to communicate the message. Even the person you are talking about, this Muhammad, from history shows that way any kodeleka. You understand me? Now, that's a different argument. Please, Adedeji, clarify the first point. You asked me a question, then I explain now. Now let's say Ogboye de la Rubawa. Now you want to communicate to everybody.
Only the language kan láti fi communicate to everybody, and the language tó easy fún tó jẹ́ language tó ti wá láti fi communicate to everybody. Òun náà ni Lárúbáwá, and that is why ti Lárúbáwá yẹn ṣe délẹ̀ Yorùbá, that is why tó ṣe délẹ̀ Igbo, that is why tó ṣe dé every part of the world lẹ́ni as today. And it will continue. Kí another tribe mi tó jáde lọ́la, Lárúbáwá yẹn tó máa dọ́dọ̀ wọn. That's it. How did Islam enter North Africa? From history it says war. Yeah. When you say war, who did Yes. Egypt wage war against, or do you mean invasion? Because teba sọ pé war, because me now as a Nigerian, I don't know which country we invaded, so I'll go to war. So can you be specific? Was it war or was it invasion and conquest? You're a researcher. Okay, I can say war. You know why I can say war? It's just like, you guys, you should believe this, accept this faith. If you didn't accept it, okay, we cannot tolerate you living in this village or this. Adedeji, you came into my land. You offered me puff puff. I said, I don't want your fucking puff puff. Yeah. And then, please, I'm not swearing at you. I'm just swearing in my statements, because swearing is actually a sign of intelligence, if you don't know. Now, you came into my yard. You offer me puff puff. Money pay me fair puff puff. Then you start fighting me. Adedeji, that's not war, my darling. That's not war. That's not war. We have to be reasonable here. That's not war. That's invasion. It's invasion. Yeah. On that, what you just said now, thank you very much for using the word invasion. So, the Allah, the prophets, and the Islam itself, the three, does not give this thing make you want to invade anybody. Can you bring the hadith for us on the screen, please? Let's get into scripture. Tishi, any scripture? Let's take one. Mr. Adeleke, you're not on duro share. Go to the scripture. Go to the scripture. I'm only sorry, 25. I have been commanded. Thank you, Mr. Adeleke. MSBABA, thank you. Let's go into the scripture, because we've been. I feel like we've been messing around a little bit. I just lost in the scripture, listen. So a máa padà síbi ọ̀rọ̀ tí mo Quran verse tí mo gbé wálẹ̀ kan olóṣèjú gbogbo ẹ̀ náà, so ẹ tẹ̀síwájú yá. Okay, so this is Sahih al-Bukhari, number 25. Allah's messenger said, Muhammadu jíṣàlá sọ wípé, I have been ordered by Allah wọ́n ti pa mí láṣẹ wà láti pa mí láṣẹ o, to fight against the people kí n máa bá àwọn èèyàn jà until they testify La ilaha illallah Muhammadan Rasulullah. àyàgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé kò sí nǹkan kan o àyàfi Allah àti wípé Muhammad òjíṣẹ́ Allah ni. And offer the prayers perfectly and give the obligatory charity. Tí wọ́n dẹ̀ ń kírun, tí wọ́n dẹ̀ ń jọ ṣàká. If they perform that, they save their lives and their property from me. Tí wọ́n bá ti ṣe gbogbo nǹkan wọ̀nyí, ẹ̀mí wọn tí wọ́n ní kí n pa, mi ní pamọ́ o. Except for Islamic laws, and their reckoning will be done by Allah. Àti òfin Islam, ṣùgbọ́n tó wá kù yẹ o, Allah ló máa ṣe ìdájọ́ ẹ̀. Mr. Dedeji, who did North Africa wage war against? Because I'm still not getting it. You came. Can I explain this your hadith now? Can I explain this your hadith now? Can I explain this your hadith? And I'm going to explain through history only. I don't need explanation. I can comprehend what it's saying. It's simple. What you are saying doesn't make any sense. You know why this hadith doesn't make any sense? Because you will consider. If the hadith doesn't make any sense, then just say Sahih al-Bukhari writes nonsense. Don't listen and let me talk. No, I don't want the gaslighting. Don't blame it on me. Say Sahih al-Bukhari is a shithead and he doesn't know what he's writing. What is your concern? What is your concern about this? Why would I gaslight you? For what reason? So you are just an innocent human. Is this? Do you are just innocent human born in an unfortunate country, governed by unfortunate like government stuff like that. So what are you saying? Now, what we are talking about is this hadith you're talking about. This prophet you are talking about. Excuse me, please. Enjoy what I don't like what you just said. There's no need for it. Let's not get personal. Let's not talk about where you were born. You are taking it personal on me. What do you mean by gaslighting? What do you mean by gaslighting? You're gaslighting me because for what reason? Can I, Adedeji, please have some manners. Thank you. I think we spent enough time with you. Enough is enough now. If you're going to be like that, we don't need to engage. It's not a problem. What we are saying is, this prophet you are accusing of this, okay, it's true, only so, but history says so we pay prophet when he's about to die. He said,
You should not compulse, even the Allah in the Quran, only there is no compulsion in this religion. Don't impose anything on anybody. Abrogated. You're quoting me abrogated verses. Do you know what the concept of abrogation means in Islam? Madam, see, you are, I don't know, MSBABA, please, we gotta move on. I'm sorry. Oh my goodness. Èmi tí tún ṣì ń bá sọ̀rọ̀ pé Quran 9 verse 5 or Quran 9 verse 25. ẹni tún sọ pé ó ní Allah sọ̀rọ̀ nínú Kùránì. Ẹni yóò mọ̀ pé ṣìgìdì làlá. Ìyẹn tiẹ̀ mo fẹ́ kó mọ̀ kó tó lọ.